kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. kò tí release kó tó di pé kò tí ì dà kó tó di pé mo ní kó yọ okú ẹ̀ kúrò níbo mi. kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. jẹ́ bọ́dà bọ́lá àbúrò mọ́mì báwo ok ta ló tún bẹ̀ sùn ọmọ oní security lè wà tó ń jókèlè. bàbá Ìjẹ̀ṣà ò gbọ́dọ̀ má ṣèkómọ o ò gbọ́dọ̀ má ṣèkómọ yẹn o kò ṣèkómọ yẹn tó ti gbọ́ èmi náà máa wálé àfihàn ìdí ẹ kí ló dé fẹ́ pa ni princess súnmọ́ bí olórí burúkú princess aráàlú èyìnbó princess tó ń tọ́jú ara hóòmù ìwọ tó yẹ kó máa tọ́jú lóòmù tó tún lọ tọ́jú ara hóòmù ò nẹ́bí ò nára olórí burúkú ò tún náà mọ láyé ò rí bẹ́ẹ̀ yẹn ò mọ yé èjì ẹ ò rọ́kùnrin súnmọ́ ẹ ò mọ oríṣiríṣi àrùn tó ti máa wà lára ẹ àti dìde lórí bẹ́ẹ̀ nìkan ìṣòro ní fún ẹ kí ni bàbá Ìjẹ̀ṣà gbà lọ́wọ́ ẹ náà princess wèrè tí ò nájọ́ ọ̀la sọ fún mi mo fún ẹ 10 years hóòmù yẹn náà ló máa padà sí òkú ní rẹni tọ́jú ẹ náà kí lorúkọ tí Nkesi súnmọ́ bí ọmọ Libya palọ̀ Nkesi ọmọ gọ̀ǹbé ọmọ Libya palọ̀ wèrè kò lè dùn mí fún ẹ ṣùgbọ́n opportunity lórí tó bá jẹ́ pé wàá bí tó ṣe fún wọn pẹpẹ súpù tẹ́ máa ra kírètì 4 kírètì 5 tó ń tà ń gbà yẹn ní sáàdì àgbàdo ó ti yẹ ìwọ náà ní bí ìdẹ blame ẹ náà Nkesi ìdí tí mi fi blame ẹ ni pé àwọn tó ń fọ́lò orú ẹ tó rò nájọ́ ọ̀la gbogbo bọ́ọ̀dì ẹ tó ń jọ ẹ lójú ìdí ẹ tó ń jọ ẹ lójú ìdí ẹ dàbí àwọn àgbo Saudi àwọn àgbo Mẹ́kà yẹn ó bàbá ṣe máa ń ṣe tó máa ń ṣe jọ̀bọ̀lọ̀ sọ fún mi kí lẹwà tó wà lára ẹ ó rí bí arúgbó màálù àwọn màálù tí ò níwo lórí yẹn tí obìnrin gbòjú obìnrin ni Libya palọ̀ ọjọ́ ìwẹ́nà onájọ́ ìlànà Nkesi wàá padà sẹ́nu bí àpàlọ́ ẹ ìgbà tí nǹkan ò bá sí mọ́ mo fún ẹ 10 years wàá máa ta kírètì 3 4 wájú ilé tó bá gbà wá wájú ológun àná kí ni bàbá Ìjẹ̀ṣà gbà lọ́wọ́ ẹ lórí burúkú ìwọ̀n ṣàzáù òun ṣàzáù wọ́n á tó 100 ṣó pẹ̀lú ni nínú gbogbo ọkùnrin tó ti ń fẹ́ ìwò lórí fẹ́ tó dàbí bàbá Ìjẹ̀ṣà lórí burúkú ó dàbí àwọn àgbò ìdí ẹ̀ dàbí àwọn àgbò Mẹ́kà ẹ ti rágbò Mẹ́kà rí àgbò Saudi tẹ kéde yẹn máa ń wà lẹ́yìn wọn báyìí ìwọ àti wọn the same thing ní àti òun àti princess àtọ̀gá wọn lábọ̀nbọ̀ òun dágbére kó tó fìlú lẹ̀ ẹ̀ẹ́rìn lọ gbẹ̀yìn ní tẹ́bà jáwọ́ láwọ̀ bàbá Ìjẹ̀ṣà. ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́bi tó dé dúró eléyìí lágbára o kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín ṣe rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lóbó lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ́. bàbá Ìjẹ̀ṣà ìwọ máa jáyé tiẹ̀. kí ló ṣe. ẹjọ́ ẹ bá ń ṣẹ́ẹ̀kì princess ẹjọ́ torí Ọlọ́run ṣé princess ṣì wà láyé bàbá Ìjẹ̀ṣà congratulations to you ayọ̀ abara tíntín ọmọ náà á bá yín kalẹ̀ á dàgbà á dògbò á lẹ̀ mọ́ yín lọ́wọ́ pẹ́kípẹ́kí ikú ò ní dàgbà princess ṣe é ṣì wà ń bẹ́ẹ̀ ẹjọ́ ṣé ambulance ò tí ì máa kọjá ní London princess ṣe é sì ń kómà
torí shock absorber eléyìí ó pọ̀ gan o eléyìí tí bàbá Ìjẹ̀ṣà fún yìí pọ̀ o princess ṣé ẹ ṣì wà láyé tó bá jẹ́ pé wọ́n ti gbé e síta tipẹ́ kẹ́ ẹ ti mọ̀ nípa ẹ̀ pé sí Olúmilí ló ń fẹ́ bàbá Ìjẹ̀ṣà ẹ ti bully woman yẹn to death still wọ́n tún break news yẹn lánàá ẹ̀yin olórí burúkú kọ̀ọ̀kan sì ń pariwo asao now blessing Nkechi blessing Nkechi blessing wèrè asao now ẹ̀yin náà tiẹ̀ lọ wá kàn ṣe ẹ ti ẹ̀jẹ̀ kan rún kó mọ́ yín lóbò kẹ́yìn náà bí ẹ̀yin wèrè tí bàbá Ìjẹ̀ṣà tí ò bá sí tó ṣẹlẹ̀ sí spẹ́ẹ̀kì yìí ni olóbùkún tó bá tò sí yẹn ìdáhùn kọ́ yìí àìmọye tó máa fẹ́ kú nítorí ẹ̀nú yìí princess ṣẹ́ẹ̀ṣì wà láyé torí lè ìtọ́jú fún yín lánàá yìí ó lágbára o ó lẹ́jìkẹ́ o ó gbẹ̀nu tán ẹ mọ̀ pé princess ẹ mọ̀ pé bó ṣe máa rí nìyẹn ẹ mọ̀ pọ̀ lè bàbá Ìjẹ̀ṣà ẹ try you congratulations to you mo gbé fún yín princess ẹ jọ torí Ọlọ́run ibo lẹ fẹ́ fojú sí báyìí tó bá jẹ́ pé ẹ ti mọ ọmọ yìí tipẹ́tipẹ́ kẹ́ ẹ ti mọ̀ pé òun ló ń ṣe bẹ́ẹ̀ òun ló ń rún bàbá Ìjẹ̀ṣà ẹ ti pa wúmà ìlẹ́kùn ẹ ti búlẹ̀ débi pé oyún gan ti sọnù lára ẹ tipẹ́ àná tó break news yìí ẹ jẹ́ kí comment section wúmà yẹn sinmi náà ẹ ń comment orí burúkú síbẹ̀ ni ṣé prison ló ti dó lóyún ibi tó bá nǹkan ti dóra wọn lóyún ọṣà àti bí wọ́n bímọ oṣù 7 wọ́n bímọ oṣù 8 ibi báwùn kan ti dóra wọn lóyún kò sí nǹkan tó kàn wá ẹ fèsì bísínẹ́sì yín ìṣòro tó kan Nàìjíríà ẹ tí ì sọ̀bù ẹ̀ tán tí bàbá Ìjẹ̀ṣà lẹ tú rán ẹ ṣáàfẹ́ pa lẹ́nu mọ́ kẹ́ ẹ má gbóhùn ẹ̀ mọ́ títí la irọ́ lẹ̀ pa Nigerians mo gbé yín o and try ẹ ṣáà rí i pé ẹ ṣáàfẹ́ pa lẹ́nu mọ́ kọ́ máa gbúrò ẹ̀ mọ́ àǹtí Bíọ́lá Adébáyọ̀ ṣáà yìí náà máa congratulate ẹ̀ báyìí ọ̀hún bí yín kú rí àwọn àǹtí Ìyábọ̀ máa pa yín dànù ni just dey tóun ibi ẹ fojú sí ọ̀nà ò gbà bẹ̀ lọ o àdúpẹ́ ọ̀nà ò gbà bẹ̀ lọ o ibi ọ̀tá wa ń fojú sí o ọ̀nà ò gbà bẹ̀ lọ fún yín bí kó padà dé kí bàbá Ìjẹ̀ṣà padà dé kó má rí ilé ayé ṣe kó má rí èèyàn fẹ́ káyé ẹ̀ bàjẹ́ ohun tẹ́ ẹ fẹ́ nìyẹn ṣe rí pé Ọlọ́run ò jọ yín Ọlọ́run ò jọ yín ẹ̀yin á ṣèbàjẹ́ Ọlọ́run ò jọ yín o gbogbo èké tí ẹ ṣe gbogbo ìbàjẹ́ tẹ́ ẹ ṣe ibo ló já sí ọ̀pọ̀lọpọ̀ yín kí bàbá Ìjẹ̀ṣà tó lọ sẹ́wọ̀n náà ti rún yín ṣáìṣìkì ni yín wọ́n ti bá ti yín jẹ́ pẹ̀lú kó ẹ̀yin inú yín kò yìn ẹ̀yìn òbu ẹ̀yin lẹ́ni bàbá Ìjẹ̀ṣà tún dé ó tún dó obìnrin lóyún ó tún bímọ lójú yín ẹ fọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ fi bàbá Ìjẹ̀ṣà lẹ ẹ jẹ́ kó rí ilé ayé ṣe ẹ jẹ́ kó ṣayé ẹ̀ princess yẹn pẹ̀lẹ́ o ẹ̀rẹ́ mi gbóore yín o ṣé ẹ kò dàkún bí tẹ́ ẹ wà ṣé mi yín sì lè gbélé yìí tó ń ṣẹlẹ̀ yìí ṣé ẹ sì lè ráyà fi gbélé yìí torí léyìí pọ̀ o ó ṣọ̀pẹ́ máa sunkún látànà ni ó ṣọ̀pọ̀ máa káwọ́ lérí sọkún ni pé ẹ̀wọ̀n ẹni tó rán lẹ́wọ̀n ó tún padà dé ó tún wá fẹ́yàwó ó tún wá bímọ princess ìkà ò dá ẹ yé ṣèkà ẹ wá yé yín ẹ wo bí tó já sí mọ́ yín lọ́wọ́ ẹ̀yin olówó burúkú ẹ̀yin wèrè just dey tóun ẹ má bùlí Lúmíní o ẹ má pọ̀ mọ́ wọn lọ́wọ́ so tán yín mọ́ ọ̀bá bòjẹ́ fún yín ẹ ti búlì woman yẹn to death ẹ ti pa woman yẹn lẹ́kún ẹlòmíì ni ó settle for less ìwọ tó o settle for less ó rè yàn gbé ẹ ẹ̀yin tẹ́ orí comment section burúkú tẹ́ ń comment òfò comment section sọnù ẹlòmíì inú yín tẹ́ ẹ settle for less tẹ́ ẹ settle for high ẹ̀rọ kókó sóbò yín ẹ̀rí èèyàn kọ̀ọ̀kan pè yín ó ti rora ìpín ẹjẹ́ ó rora ìpín ó ti ṣe kíní ẹjẹ́ ó ṣe pọn ẹ filẹ̀ kí ló dé ó ní ẹ fòun lẹ̀ ẹ rántí yín kálukú ló ní tiẹ̀ lára níbi tó fi há òfò èèyàn oníṣẹ́ lómìn ẹ̀ẹ́dẹ̀ rántí yín Nkechi Blessing rántí tiẹ̀ agbékangbékan lẹ̀ agbẹ́gilére agbékangbékan lẹ̀ gbékangbékan gbà kan ẹ̀ rántí yín
ẹ̀yin ọlọ́kọ mẹ́rìndínlógún náà ẹ̀yin tún jọ ìjìyàn ẹ̀yin ọlọ́kọ pààrọ̀ ọkọ ẹ̀yin náà ẹ̀yin olóbùkú princess pẹ̀lẹ́ o princess wọ́n ló ní fídíò eléyìí pẹ̀lẹ́ tiẹ̀ ọlọ́run jó rẹ̀ mímí nínú ìdókòsí ọlọ́run jẹ́ kó torí eléyìí ṣù. nítẹ̀yìn náà bá ní lérò ń gbà ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ máa bá wa kọ́mẹ̀ntì ẹ máa bá wa láìkẹ̀ fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. ibi tó ti tick to me ni wípé àwọn àǹtí wa kan táwọn ìyá bàbá ń bá sọ̀rọ̀ tó ń bẹ̀ tọ́dẹ̀ láwọn máa ta lé àwọn ibẹ̀ ló ti get tick to me pé this is over too rated. Personally, I deal with you personally. Princess ibi tó bá wà o lè send letter sẹ́mi náà. ó pàdé ẹ ní Bristol just last year mi ò ní sọ ọjọ́ náà mọ́ ó mọ ibi tá a ti pàdé ṣé mo kẹ́ ríyàn èmi ò tiẹ̀ ní mind gbogbo ohun tó ṣẹlẹ̀ kò tiẹ̀ sí lọ́kàn because I was even shocked and surprised. I was even shocked. I was even shocked ṣé mo kẹ́ ríyàn celebrity pé èmi ò rí pé mo ti kúrò Nàìjíríà ti pẹ́ orí TV mo ti ń wò but kẹ́ ríyàn one on one kẹ́dọ̀ pé princess òun àti lady kan náà jọ ń lọ ó mú 440 yìí n tó bá ṣe sílẹ̀ làbọ̀ abá irú life wo ló fẹ́ live and I'm sure ibi tó wà ń sì wọ́n gan máa regret ká ló mọ̀ pé máa débi torí wọ́n gan fúnra ẹ̀ ò ní life. ológun àná ni ẹ lọ lórí ìṣúkú tó tóbi ràpàtà tó wá dúdú eré tó sá fún mi yẹn lèmi gan wá ṣe dúró tí mo wò pàpọ̀ ẹ̀ tí mo wá dà tí mo ṣíù tí mo digest tí mo wá ní okay we know ibi tó belong sí torí pé o mọ̀ pọ́wọ́ ẹ̀ o mọ̀ n tí wọ́n náà ṣe ọmọ feeling ni ẹ̀ ní ara títí wọ́n náà nínú society so ìwọ náà ti ń jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Bàbá Ìjẹ̀ṣà lèmi lọ́rọ̀ fún pẹ̀lú àwọn ọmọdé a lè má trust ẹ̀ yes torí a ti mọ̀ pé láì ní ẹ̀ nìyẹn. tí Bàbá Ìjẹ̀ṣà tó bá ti jẹ́ pé lóòótọ́ lo ní tọmọdé nú everybody has to keep an eye on you. ẹni tó o fẹ́ yẹn jẹ́ lóòótọ́ ló lọ́mọ obìnrin even ọmọkùnrin gan go through abuse. Wọn kàn lè sọ ni keep an eye on ẹ má fi wọ́n lẹ̀ pẹ̀lú ọmọ even in the next 20 years to come because wọ́n lè strike lọ́jọ́ kan allergy ni o advice ni mò ń fún yín wọ́n ti bẹ̀rẹ̀ new life new chapter. Bàbá Ìjẹ̀ṣà ti make orúkọ kí social media gan tó dé àwọn yẹn jìyà nínú industry ó ti bẹ̀rẹ̀ MCM àwàdà ẹjọ́ kí lẹ fẹ́ kó jẹ ṣé wo la fẹ́ provide fún. tó bóyá nínú fi baby shoot wọn tó ṣe yìí ń sìn wọ́n post ẹ̀ sórí social media wọ́n make owó ẹ ti bẹ̀rẹ̀ ń sìn ẹ ti ń báṣì wọn kódà náà ti waste 4 years how many years ló spend ẹ jẹ́ kó tiẹ̀ recover ìgbà tó bọ́ ta ní jọ́síta ní kò apologize àkúkú rí mọ́ ó dé tún wò pé everybody máa ń fẹ́ strategize ni. ní pé Bàbá Ìjẹ̀ṣà ni pé ṣé tòótọ́ lẹ bímọ àbẹ́ ń ṣe fíìmù Bàbá Ìjẹ̀ṣà ni afẹ́ bímọ abímọ o ògùn fọlọ lókè ọ̀run research tèmi nìyẹn o. ẹ fẹ́ gbélé ayé mọ́ ni ti ṣe àwọn dẹ̀ ti dájọ́ wọn dẹ̀ ti ṣe wọn dẹ̀ ti dé ṣé ẹ fẹ́ kàn gbélé ayé mọ́ ni sẹ́ni tí irú nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ sí. gbogbo wa la ní nǹkan tó wá òsì ju ti Ìjẹ̀ṣà lọ èmi ò sọ pé nǹkan tí Ìjẹ̀ṣà dé ṣe ó dáa o. pé wọ́n sẹ̀sì ẹ̀ ọkùn kúrò bẹ́ẹ̀ sẹ̀sì ló yẹ kí gbogbo abiyamọ máa bá wí sìn. kákí CEO Illumini kákí káyìn ìgbésẹ̀ tí CEO gbé nínú gbèsè ayé Bàbá Ìjẹ̀ṣà tabako obìnrin 10 sílẹ̀ 7 kò lè ṣe ọkùnrin tẹ́ ti fẹ́fẹ́ wọ́n bá tiẹ̀ set up baby tán bá set up ṣe kí wọ́n náà fall start yẹn consider this marriage counsel ẹ̀ máa gbọ́ lẹ́nu àwọn olóyìnbó ó dẹ̀ fẹ́ ìyàwó ní ìgbà ìṣòro village yẹn ṣe wà well known pápá inú sẹ̀rẹ̀ kó bóyá ó lè pay irú price bẹ́ẹ̀. bí ẹni tí ò bá dẹ́ṣẹ̀ tó mú òkè tiẹ̀ tó sọ ẹ̀ṣẹ̀ ni Bàbá Ìjẹ̀ṣà kì í sọ pé nǹkan tó sọ pé ó ṣe mí sọ pé kò ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká ro ti ọmọ ẹ̀jẹ̀ kókó ẹ̀jẹ̀ ọ̀run. iná mi èmi fúnra mi náà gbé fídíò yẹn mo analyse fídíò yẹn mo bú Ìjẹ̀ṣà dáadáa kábí ẹmọ jọ ní gbogbo wa ọmọ yẹn kì í ṣe ọmọ kékeré o kò dé tó Bàbá Ìjẹ̀ṣà mú owó sọ́wọ́ tó fi ń tan ọmọ yẹn náà jẹ́ ọmọ tí wọn kọ́ and I'm not saying pé Bàbá Ìjẹ̀ṣà ló gbà bọ́lé ẹ̀ o tó wá pé ọmọ tí wọ́n kọ́ náà gbẹ̀kọ́ ó yẹ ká máa rí ibi tó náà máa ti máa gbá ọwọ́ ọmọ yẹn àárí ibi tọ́mọ yẹn ti gbé yẹra díẹ̀ tó yẹra púpọ̀ kò yẹra púpọ̀ ó kàn sún díẹ̀ ní bọ gbogbo ibi tó ti jọ ń gbọ́wọ́ ẹ̀sẹ̀ ẹnu yẹn kò gba owó kò yẹ ọwọ́ ẹ̀ kúrò lẹ́nu lọ́wọ́ Bàbá Ìjẹ̀ṣà àárọ̀ ọmọ mi tó yẹ kó tó máa fi irú nǹkan bẹ́yẹn lọ ìgbájú ló máa fún wọn ìwọ àṣemọ́dà báwo ló ṣe kọ́ ọmọ ẹ̀. tó bá ti ń bẹ́ẹ̀ tó ṣàṣìṣe wí ẹ jẹ́ káà náà máa píìkì lẹ́sìn títí wa náà bẹ́ẹ̀ ó dùn ọmọ yẹn náà ni o tó bá jẹ́ pé Scotland ni ó ti wà aláwọ̀ adult lọ́dọ̀ wọn ti wà 16 ni ọmọ yẹn náà dẹ̀ fi máa jẹ́ ọmọ 16. ẹ̀ṣẹ̀ tí Bàbá Ìjẹ̀ṣà ṣe gbogbo wa sọ pé ó ṣe sáré fídíò yẹn sí mi máa ṣe ìtọ́jú yẹn lọ bó ti yẹ pé fídíò sí there are so many witnesses tó bọ́ta. energy dẹ̀ fi ń lò ó sì dẹ̀ fẹ́ fi pa Bàbá Ìjẹ̀ṣà ẹ̀ ṣe wá fi energy yẹn kẹ́ sọ pé ẹ gbọ́dọ̀ gbọ́ orin sí mi nínú àwùjọ wa mọ́ kò feel remorseful pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lú ìwà tó wù ẹni tó bá kọ́ ní ìkà tó bá ṣèkà ìkà wà nínú ẹni Bàbá Ìjẹ̀ṣà fídíòfílì ni oníbàásùn ọmọ kékeré ni Bàbá Ìjẹ̀ṣà kò dẹ́ ṣe tọmọ yẹn lákọ́kọ́ ẹ̀sùn yẹn ló ṣe torí ẹ̀ kúrò ní ìlú òyìnbó tó wà tí wà ní pé Bàbá Ìjẹ̀ṣà tó sọ rẹ̀ dológo àná á ní àwọn Ọdúnládé àti Fẹ́mi Adébáyọ̀ tí Bàbá Ìjẹ̀ṣà wà torí ìgbádùn ìṣẹ́jú kan tí ẹyẹlé Bàbá Ìjẹ̀ṣà ló dé you check yourself báwo ló ṣe ń tọ́ọ̀ṣì àwọn ọmọ ọlọ́mọ tó wà nílé ọ̀hún lọ fúlé a lot of many chances torí wọn ìdìnnà sọ̀rọ̀tàlì Mustekim ọba afinimọ̀nà ni Ọlọ́run á fi Bàbá Ìjẹ̀ṣà mọ ọ̀nà tí ò ní ṣíṣe. tọ́ ẹ̀yin wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan amòye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ pé yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní la fi gbé ọ̀rọ̀ yìí wá
sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà lédè ròǹgbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wòye torí nǹkan yan o búburú ò ní dádù wá ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like tẹ́ ẹ̀ tó ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé oríire la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo bó bá tó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan a kò máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dádù wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ń bá wa wò fọ́nrán wa.